Èjì Ogbè ní ọlá níkun ni fá ń jẹ́, òmìnìkun ni fá ń jẹ́, erin ò bá lẹ̀kún, ẹfun ò bá lẹ̀kún. Tá bá ti fẹsẹ̀ rọ́ mi, tá fẹsẹ̀ rọ́tọ̀, orí gbágidí náà la fi ń tẹ̀ adíá fún òkè. Igba ọkọ́, igba àdá, èjìlélégbèje ajígà wọ́n bókè jà, wọ́n bókè dìtẹ̀, wọ́n bókè lérí. Òkè ò jẹ́ òkè mú, wọ́n lè jẹ́ síbẹ̀ òkè ló borí wọn. Ṣẹ́rí gbogbo wa là á ṣẹ́gun ọ̀tá. Ifá yìí ń sọ fún wa yìí pé kò sẹ́ni tí ò kì í pass through àwọn challenges àbí difficulties nínú Èjì Ogbè. Ṣùgbọ́n má dúró, má relent. Nígbà tí igba ọkọ́, igba àdá, èjìlélégbèje ajígà, òwe lọ̀rọ̀ Ifá o, bí ọ̀tá ṣe pọ̀ tó ni. Wọ́n bókè lérí, wọ́n bókè dìtẹ̀. Kò sí kankan láyé téèyàn bá ti wà nínú ìṣòro kan, má relent. Wọ́n òkè tí wọ́n náà máa pa òkè, wọ́n náà máa ṣe gbá, wọ́n bókè jà, wọ́n bókè ṣe gbogbo ẹ̀. Òkè síbẹ̀síbẹ̀, òkè ní sùúrù. Ó ń rúbọ, ó ń ṣètìtù. Kò jẹ́ kò mú. Ó bẹ̀rẹ̀ ní ṣètìtù. Bó pẹ́ bóyá òkè wá borí wọn. Ijó lòkè ń jó, ayọ̀ ní yọ̀. Ó yin awo, awo yin fáifá, yin Elédùmarè ọba lọ́run. Ó ní ìjẹ́ 20 ọdún lè ní kọ́ o. Gbọ́in òkè, òkè gbọ́in. 30 ọdún lò ní kọ́ o. Gbọ́in òkè, òkè gbọ́in. Gbogbo wa là á ṣẹ́gun ọ̀tá. Àwọn ọ̀tá tó ń lùlù kówó fún wa, gbogbo wa là á ṣẹ́gun wọn. Àdúrà gbogbo wa gbà. Ifá kan ní èbìbì lẹ̀lẹ̀. Ó ní babaláwo ẹ sì sún, dáfá ọjọ́ kan fẹ́ sì sún, kì í ṣe Èjì Ogbè o. Ẹ sì sún ní gbogbo àwọn èèyàn. Àwọn ọ̀tá mẹ́ta lẹ sì sún ní o. Ọ̀tá iná, ọ̀tá ẹ sì sún ní. Oòrùn túrágàsá, oòrùn ọ̀tá ẹ sì sún ní. Iná ọ̀tá ẹ sì sún ní. Afẹ́fẹ́ ọ̀tá ẹ sì sún ní. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ti bẹ́ sì sún lérí. Wọ́n ní ẹ sì sún dẹ̀ ní orun tí ẹ sì sún sùn. Kò yé. Ó fi èjì, ó fi kún ẹ̀ta. Wọ́n ní kó ní abẹ́rẹ́ lẹ́bọ. Wọ́n ní kó ní èrí lẹ́bọ, wọ́n bá fi ṣe ṣíṣe Ifá. Oòrùn mú ẹ sì sún, ó pa ẹ sì sún bí ẹni tí ò níyè inú mọ́, kò níyè kankan mọ́. Ìbẹ̀lẹ̀ Ifá jẹ́wọ́ ẹni yẹn gbé ìdààmú kan dé bá, kò níyè inú mọ́. Afẹ́fẹ́ náà á tẹrí ẹ sì sún bá, ó fẹ́ sì sún, ó tẹrí ẹ sì sún bá. Iná ní ó lẹ́ sì sún wo, olóòtú rẹ́yìn ẹ̀, ó gbó ẹ sì sún. Kò tiẹ̀ pẹ́, kò tójọ́ mẹ́ta, èṣù olódò gbé mi náà, mo ló dà fàkàn. Olódò gẹrẹ mo ní ọpọ́ sún. Wọ́n ní ta ló sún kàn, wọ́n ló sún kan iná. Wọ́n ní ṣe iná rúbọ, wọ́n ní ó sún kan ẹ sì sún. Wọ́n ní ṣe ẹ sì sún rúbọ, wọ́n lẹ́ sì sún rúbọ. Orí ijọ́ kìíní tẹ́ sì sún rú lẹ́bọ, èṣù lọ kó, ó lọ fi pa ojú ẹ sì sún. Ó wá mú abẹ́rẹ́, ó kì í bọ̀ lójú. Àwọn ọmọ ìyẹ̀rẹ́ mi tó gbòòrò ọmọ aráyé wọn fẹ́ wá yọ ẹ sì sún. Pé ààyè gbogbo ìlérí tó ń ṣe bó ṣe tó. Wọ́n dọ́dọ̀ ẹ sì sún. Bọ́n ṣe ní kán máa tẹ orí ẹ sì sún, kán kú tẹ mọ́lẹ̀. Abẹ́rẹ́ ijọ́ kìíní bó ṣe bẹ̀rẹ̀ sí ní gún wọn lẹ́sẹ̀ nìyẹn. Kò tiẹ̀ pẹ́, ìyẹ̀rẹ́ mi ti gbọ̀n wọn sá kúrò nídìí ẹ sì sún. Ìgbà tó máa dijọ́ kẹfà, tó máa dijọ́ keje, ẹ sì sún ti dúró, ó ti dó bẹ́rẹ́. Ìgbà tó yá, ó ti rú padà. Wọ́n ní ẹ sì sún tó náà máa ba ayé ẹ̀jẹ̀ nìyẹn. Ìjọ́ náà láyé ẹ sì sún, ìjọ́ náà ló ṣẹ́gun ọ̀tá, gbogbo wa là ṣẹ́gun ọ̀tá. Àṣẹ. Bẹ́ẹ̀ ṣe jẹ́ ọ̀mọ̀wé yìí, ìjẹ́ kì í ròǹgbà míì pé ìwé tẹ́ ẹ kà yìí ó yẹ kẹ́ ti wà ní ilé-iṣẹ́ ńlá kan ni ẹ wá ń ṣẹ̀ṣẹ̀ ṣe. Lẹ́yìn ẹ̀, January this year, ní nǹkan bí January this year ni mo parí BSc, mo padà lọ. Torí mo wá wò pé agric engineering báwo mo fẹ́ rí, torí mo like iṣẹ́ oko, kí n jí láàárọ̀ kí n sáré ṣe exercise. Kí customer tó dé kí n tó máa attend. Mo wá wò pé mo ní ìdá ti relate nǹkan kan mọ́ iṣẹ́ yìí. Ìwé kíkà, kéèyàn ní knowledge ní kíní ni. Kéèyàn lè anywhere téèyàn bá dé, kéèyàn lè defend ara ẹ̀. Bí ìwé ṣe rí nìyẹn. Péèyàn kàwé yẹn ò ní pé kéèyàn ò lówó. Péèyàn kàwé, àìmọye professor tó ìwé yẹn náà ló mọ̀. But wá depend lé bó ṣe máa jókòó, bó ṣe máa put ìwé yẹn down, bó ṣe lè ṣe 1 or 2 things. Nínú ẹ̀ mo lọ read ní school kan, mo lọ read the public health. Wípé public health yẹn, January this year mo ṣẹ̀ ṣe tán ní Enugu University. At least public health yẹn, mo tún mọ̀ nípa
ìlera ara yàtọ̀ sí pé ìyàwó mi jẹ́ nurse èmi náà tún mọ̀ nípa ìlera ara kéèyàn mọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ nípa health mo ti mọ̀ nípa ẹ̀ so from there ibi tí mo ti lọ school yẹn màá tún mọ̀ èèyàn bẹ̀ màá tún mọ̀ èèyàn kan mọ̀ èèyàn méjì bẹ̀ the more bí èèyàn bá èmi ń believe pé education ó máa ń jẹ́ kéèyàn mọ̀ èèyàn ó máa ń jẹ́ kéèyàn lè defend ara in anywhere tí èèyàn bá dé èèyàn ò ní look inferior sí àwọn èèyàn bí nǹkan tí education wà fún nìyẹn. So mi ìfìgbà kan kábàámọ̀ yìí pé mo ṣe tẹ́lẹ̀ nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ tán ní kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ mo ní ṣé mi náà tí màá ṣe ìjókòó báyìí tí màá máa dúró dìgbà tí kọ́sọ́mà kan máa dé mo ní mi lè ṣe o ṣùgbọ́n gbà tí fá ṣe gbogbo ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lénìí mo lè sọ pé lé 5 ni mo ti kọ́ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wẹ́rẹ́wẹ́rẹ́ náà ní fá ń ṣe ibi tí mo tún tẹ̀dó sí báyìí ẹ̀yin náà rí mi ń bì kò síbi tí mo dé tí mo gbé tí mi nílẹ̀ síbẹ̀ so mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ifá tí èèyàn bá ti ní ìtẹ́lọ́rùn kò sí ibi tó bá wà inú ẹ̀ á máa dùn síra ẹ̀. ẹ ṣeun bàbá ẹ ṣeun ẹ jọ̀ọ́ nípa ìtẹ̀fá àti ìṣẹ̀fá ǹjẹ́ ẹ lè bá a sọ̀rọ̀ ní ṣókí ń pa. yíyà ṣe rí ìtẹ̀fá ìṣẹ̀fá bí ìgbà téèyàn fẹ́ ṣe téèyàn fẹ́ lọ school tó ṣe prelim ọmọ kan máa ń ṣe prelim láyé ìgbà yẹn pé èèyàn ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ nǹkan prelim yẹn wọ́n lè gbà yàn wọlé wọ́n lè má gbà yàn wọlé bí ìgbà téèyàn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n tún pè ní pre-degree now